Kí ló ń ṣẹlẹ̀ sí bàbá yìí? Kí ló ń ṣẹlẹ̀ sí bàbá Peter FATOMILOLA tí gbogbo wa mọ̀ tí ó ń ṣe fíìmù Yorùbá nígbà yẹn lọ́hùn-ún? Kí ló ń ṣe bàbá yìí o? Kí ni ẹ rò pé ó ń ṣe bàbá Peter FATOMILOLA? Lóòótọ́, a kò kí ń rí bàbá yìí mọ́ nínú fíìmù Yorùbá tí wọ́n ṣẹ̀ ń ṣe báyìí. Kí ni ẹ rò pé ó ń ṣẹlẹ̀ sí bàbá yìí? Ẹ wá nǹkan fìdílé o, torí wípé a ó máa sọ bí ọ̀rọ̀ bàbá yìí bí ó ṣe jẹ́ fún yín lénìí. Lágbo òṣèré la wà, ìròyìn nípa àwọn òṣèrékùnrin àti àwọn òṣèré obìnrin òun la mú wá fún yín lénìí. Ẹ wá nǹkan fìdílé, a ó máa fún yín ní ìròyìn bàbá wa Peter FATOMILOLA lénìí. Ẹ máa bá wa kálọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ wípé arákùnrin tí wọ́n ń pè ní Kúnlé Afọ́ọ̀d ó ti lọ yẹ bàbá Peter FATOMILOLA wò wípé ṣé àlàáfíà ni bàbá yìí wà. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún gbogbo wa wípé bàbá yìí sọ wípé great farmer lòun, wípé àgbẹ̀ gidi pọ́nbélé lòun. Ó tún wá sọ wípé onífá lòun o. Ó ní wípé òun ní great farmer lòun, wípé kò sí ohun kankan tí òun wù ọwọ́ èèyàn o. Ó ní wọn kò lè rí òun ní online pé òun tọrọ owó tàbí òun bẹ̀bẹ̀ pé kán ràn òun lọ́wọ́. Ó ní òun ṣiṣẹ́ oko gidigidi ni o. Ǹjẹ́ ẹ rò wípé ó tún yẹ kí bàbá yìí kí ó tún máa ṣiṣẹ́ oko tí ó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí? Nǹkan tí ẹ bá lérò ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ lórí rẹ̀, ká lè fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ lórí rẹ̀. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rè, ó dìgbà.